èyí ni kókó ọ̀rọ̀ Tinubu níbi ìfilọ́lẹ̀ pápákọ̀ òfurufú Gateway ní ìpínlẹ̀ Ògùn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti gbé òṣùbà káre fún gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lórí àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè tí ìjọba rẹ̀ ń ṣe ní ìpínlẹ̀ náà. Tinubu sọ̀rọ̀ yìí nígbà tó ń ṣí pápákọ̀ òfurufú Gateway lánàá ọjọ́ àbámẹ́ta ọjọ́ 4 oṣù 4 ọdún yìí nílùú Ìpẹ́rù Ìlísàn. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Godswill Akpabio, Olóyè Olúṣẹ́gun Òṣòbà tóun náà jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn náà lu gómìnà lógo ẹnu o. Nígbà tó ń sọ̀rọ̀, ààrẹ Tinubu sọ pé pápákọ̀ òfurufú náà ṣàfihàn wípé gómìnà Abíọ́dún lo owó tó ń gbà dáadáa. Mo fi tọkàntọkàn dúpẹ́ fún àǹfààní tí a ní lónìí láti ṣàyájọ́ àfojúsùn tó ní ipa rere tí gómìnà àti àwọn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ni à ń ṣe ìfilọ́lẹ̀ agbègbè ètò ọrọ̀ ajé tuntun tó wà ní àrọ́wọ́tó wa. Láàrin ọdún 7, ìwọ Dàpọ̀ Abíọ́dún ti ṣàfihàn ìfarajìn, àfojúsùn àti akíkanjú láti mú Nàìjíríà dàgbà sókè. Abá ọyọ̀ o lórí ìdàgbàsókè àpapọ̀ yìí. Mi ò kábàámọ̀ lórí ohunkóhun tí a ṣe pẹ̀lú yín gẹ́gẹ́ bí ààrẹ yín. Inú mi dùn láti rí i pé olówó ìjọba àpapọ̀ tí a gbé sókè fún yín dáadáa láti mú kí orílẹ̀-èdè wa tẹ̀síwájú. Mo bá àwọn ọmọ ìpínlẹ̀ yìí yọ̀ nípa ṣíṣàgbátẹrù ìjọba tó ń ṣe ojúṣe fún ìtẹ̀síwájú. Bẹ́ẹ̀ sì ni mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbàgbọ́ tí ẹ ní nínú orílẹ̀-èdè wa. Tinubu tẹ̀síwájú pé Ọlọ́run ti ń gba Nàìjíríà sílẹ̀ kúrò nínú ìnákúná àtẹ̀yìnwá. Ó ní a ti padà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí wọ́n ń bọ̀wọ̀ fún gidigidi àti èyí tí wọ́n ń dámọ̀ dáadáa. Ààrẹ Tinubu ní ìwúrí ńlá ní àgbékalẹ̀ Abíọ́dún lórí ètò àgbẹ̀jẹ tó fi mọ́ alùpùpù ìgbàlódé tó ń lo iná mọ̀nàmọ́ná tó sì ní yóò tún ṣe ìrànwọ́ púpọ̀ fún ètò ìrìnnà. Bákan náà, nígbà tóun náà sọ̀rọ̀, ààrẹ tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ ààrẹ Tinubu láti wà níbi àkànṣe ètò ìfilọ́lẹ̀ náà, èyí tó lè jẹ́ ìtàn tuntun fún ìpínlẹ̀ Ògùn. Ó dúpẹ́ lọ́wọ́ gómìnà Abíọ́dún náà fún bó ṣe kọ́ pápákọ̀ òfurufú náà láti ìbẹ̀rẹ̀ títí dé òpin, tó sì ní iṣẹ́ àkànṣe àrítọ́kasí tó jọjú ni nínú ọ̀rọ̀ rẹ̀. Ọbásanjọ́ sọ pé mo ti wọ ọkọ̀ bàálù láti Àbújá wá sí pápákọ̀ òfurufú yìí, ó sì gbà mí ní ìṣẹ́jú 45 láti dé ilé mi. Eléyìí ló sì jẹ́ ìṣẹ́jú 25 ló fi já kúrò nínú àkókò tí mo máa fi ń rìn tó bá jẹ́ pé Èkó ni mo gbà wọlé. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa láti mú orí wa wú nípa ohun tí a ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lónìí. Ó jẹ́ ohun ìdùnnú fún mi láti wà níbi ìfilọ́lẹ̀ ìtàn tuntun yìí. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé òun wà lára àwọn tó gbìmọ̀ papọ̀ láti dá ìpínlẹ̀ Ògùn sílẹ̀ lọ́dún 1976, síbẹ̀ àwọn kò ní àfojúsùn wípé irú ìdàgbàsókè báyìí yóò wáyé, tó sì lóhùn dúpẹ́ pé àṣeyọrí náà sojú ẹ̀mí òun. Nígbà tóun fúnra rẹ̀ ń sọ̀rọ̀, gómìnà Abíọ́dún fi ìdùnnú rẹ̀ hàn sí ààrẹ fún àtìlẹ́yìn láti jẹ́ kí èròǹgbà náà wáyé nípa àfikún owó tìjọba àpapọ̀ fún àwọn ìpínlẹ̀. Ó sọ pé àgbékalẹ̀ ààrẹ Tinubu lórí àtúnṣe ìrètí ti jẹ́ kí Nàìjíríà wà ní ipò rẹ̀ fún agbègbè láti dókòwò sí fún àwọn olókoòwò lágbàáyé. Abíọ́dún sọ pé nígbà tó ń gba ìjọba lọ́dún 7 sẹ́yìn, ó ń pinnu láti dí àlàfo tó wà láàrin ìpínlẹ̀ Ògùn àti Èkó, tó sì lè jẹ́ ohun ìrírí pé àlá rere òun wá sí ìmúṣẹ. Ó wá jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan pàtàkì ní ìpínlẹ̀ Ògùn jẹ́ nínú àwọn ìpínlẹ̀ tí ètò ọrọ̀ ajé rẹ̀ tètè ní ìdàgbàsókè nílẹ̀ Nàìjíríà nípa àwọn àgbékalẹ̀ àti ìlànà. Bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ pé yàtọ̀ sí pápákọ̀ òfurufú tuntun yìí àti ọkọ̀ bàálù tuntun 2 tí ìjọba ìpínlẹ̀ náà ní ìṣàkóso òun tún ṣe ọ̀pọ̀lọpọ̀ òpópónà tó lé díẹ̀ ní 1.5 kìlómítà àti ilé gbígbé olówó pọ́ọ́kú tí kò dín ní 7,000. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí.
jígí alára, jígí alára, jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.